Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ nínú ìwé ìròyìn The Matrix tó jáde lónìí ọjọ́ Ajé, Monday ọjọ́ 17 oṣù kejì ọdún 2025. Ẹniọlá Sálíù lórúkọ mi. Lágbọn ètò ọrọ̀ ajé, àjọ Center for the Promotion of Private Enterprise CPP ti yànnàná bí orílẹ̀-èdè wa Nàìjíríà ṣe lè jẹ àǹfààní nínú àfikún káràkátà tí orílẹ̀-èdè Amẹ́ríkà gùn lé. Ó ní àfikún ọ̀hún yóò ṣílẹ̀kùn àǹfààní ìdókòòwò fún orílẹ̀-èdè Nàìjíríà. Ààrẹ Tinubu ti fìdí ẹ̀ múlẹ̀ pé orílẹ̀-èdè Nàìjíríà ti ṣetán láti gbárùkù ti àtúntò láti ró àjọ ìṣọ̀kan ilẹ̀ adúláwọ̀ lágbára. Àjọ SERAP ti pe ilé ìfowópamọ́ àgbà lórílẹ̀-èdè yìí níjà láti tún èrò rẹ̀ pa lórí owó tí wọ́n fẹ́ máa já lórí owó táwọn ọmọ Nàìjíríà bá ń gbà lẹ́nu ẹ̀rọ tó ń powó eléyìí tó kéde rẹ̀. Gómìnà Adémọ́lá Adélékè ti fi ẹ̀sùn kan Oyètọ́lá pé ó ń gbìmọ̀ láti dá dàrúdàpọ̀ sílẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun nítorí ipò alága ìjọba ìbílẹ̀. Ẹgbẹ́ òṣèlú APC ti sọ kòbákùngbé ọ̀rọ̀ sí Tambuwa pẹ̀lú bó ṣe bu ẹnu àtẹ́ lu bí àwọn olóṣèlú kan ṣe ń finú ẹgbẹ́ òṣèlú wọn sílẹ̀ tí wọ́n sì ń rọ́ lọ sínú ẹgbẹ́ òṣèlú APC. Ní ìpínlẹ̀ Edo, ìgbìmọ̀ tí gómìnà Monday Ọ̀pẹ́bolò gbé kalẹ̀ ti fẹ̀sùn kan Ọbaṣẹ́kì àtàwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP pé wọ́n ṣe owó ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún báṣubàṣu. Lágbọn ètò ààbò, iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè yìí ti kógun jà wọ́n níléeṣẹ́ ìfọpo 25 tó jẹ́ ayédèrú. Kò dín ní ẹgbẹ̀rún 95 jálá 95,000 litres epo rọ̀bì tí wọ́n rí gbà lọ́wọ́ wọn. Lágbọn ètò ẹ̀kọ́, àjọ tó ń ṣètò ìdánwò àṣejáde ní ilé ẹ̀kọ́ sẹ́kọ́ndírì ìyẹn WAEC ti gbẹ́sẹ̀ lé èsì ìdánwò àwọn akẹ́kọ̀ọ́ 2,003,457 2,577 látàrí àṣemáṣe ìdánwò. Ìròyìn eré ìdárayá, ẹgbẹ́ agbábọ́ọ̀lù Liverpool ti ń lékè tábìlì pẹ̀lú àmì 7 pẹ̀lú bó ṣe jáwé olúborí nígbà tó fẹ̀yìn Wolves janlẹ̀ pẹ̀lú àmì ayò 2-1 nígbà tí Tottenham náà fẹ̀yìn Manchester United lélẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tẹ́ ẹ bá darapọ̀ tẹ́ ẹ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúràmọ́mi Balógun ló ṣe ògbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.